Màdámù. Oh, hello. Ọkọ yín ti wà lórí ètò báyìí. Ọya ẹ sọ díẹ̀ nínú ohun tí ọkọ yín tẹ́ sọ lẹ́ẹ̀kan ẹ sọ kọ́kọ́ yín gbọ́. Òun tí mo sọ lẹ́ẹ̀kan, ń sọ fún wí. Tèmi sì sọ. Òun ló ṣokùnfẹ́. Kí ló ṣokùnfà? Kí ló ṣokùnfà? Ẹni tí mo fẹ́. Ó lérí pé wọ́n pa ó sì pa. Báwo lẹ sọ pé òun ló pa? Òun ló pa. Olójú àwọn ẹni tó lọ ọbẹ̀ lówẹ̀. Òun sì lé lérí wọn. Ọ̀dà madam ẹ jẹ́ ká wò báyìí. Ìyàwó ẹgbẹ́ ńgbà tó pa bẹ́ẹ̀ tẹ́ ẹgbẹ́ jẹun ńgbà tó pa ṣẹ́ tó di jọ́kejì tẹ́lẹ̀ yẹn kú. Ọ̀nà gbélé. Ọ̀nà ọba láàrin wọn wípé ọkọ láyà òun ó kú o. Ọjọ́ bẹ́ẹ̀ ipò ọkọ láyà òun ó kú o. Ọjọ́ lọ gbé ń tọ̀hún. Ọ̀dà. Ọjọ́ bẹ́ẹ̀ tí ọ̀jọ̀jà kékeré náà bẹ́ẹ̀ fi ṣe. Nígbà oṣù tẹ́ni yẹn ti kú tó ti lè sáré lọ bá èèyàn náà fámìlì ètò ọkọ láyà òun sí. Ọ̀dà ẹ jẹ́ ká wò báyìí màmá ẹ jẹ́ ká wò báyìí kí ló fà á tí ẹ fi kọkọ yín lẹ̀ kí ló fà á wọ́n ti ń gbọ́ yín báyìí kí ló fà á tẹ́ fi kọkọ yín lẹ̀. Nígbà tí òun oríire fún mi nì. Lọ́nà wo ni ò sí wá oríire fún yín? Wọ́n òun jẹ́jẹ́ fúnra rẹ̀ wọ́n múwe fún láti sùn fáwọn fẹ́ràn lọ́wọ́ mi ó sì sọ wípé láyéláyé kò sọ́nà ẹ̀ńdẹ̀ ìyàwó òun ò ṣiṣẹ́ ẹlòmí àṣìṣe fún ìwé wá ó ti máa bóun gbọ́njẹ lọ sùn ó sì ní kò sọ́nà ẹ̀ńdẹ̀ ohun ọ̀gbà mo ní ọjà atọ́báyé fẹ́ bẹ́ẹ̀ mi èmi ọ̀wá lè jẹ́ kó sọ mí délé rí ibú ọjọ́ náà Ramadan mo sì fẹ́ lọ́wọ́ ọba mo sì bọ́ta mo sì fà àwọn ọmọ ẹ̀ lè fún. Àfáà ẹ dákun ẹ̀kọ́ ní rédíò yẹn àfáà àṣẹgbẹ́ ohun tíyàwó yín sọ. Ẹ kọ́kọ́ fèsì sí ohun tí wọ́n sọ yẹn ná ẹ kọ́kọ́ fèsì sí ná. Kí ló fà tó fi jẹ́ ìyá rẹ̀ má sọ pé orí burúkú ẹ má bu ẹnikẹ́ni ẹ sọ̀rọ̀ ni. Báwo ló ti fà á báwo ni ìyá rẹ̀ ṣe fà á. Gbogbo ara níyàwó lè. Tí ìyàwó yín rẹ̀ tí màmá ẹ bá fẹ́ kó gbóhùn ṣẹlẹ̀ ní kò ní láìka sọ fún yín. Tí ẹ bá fẹ́ kí ni? Tí ẹ bá fẹ́ bẹ̀ níṣẹ́ kò ní láìka tí wá sọ fún kó tó bẹ̀ níṣẹ́. Ó lóore ọ̀fẹ́ àti sọ fún mi. Àyìnbàtẹ́ ní oníwọ̀n àjọ máa ṣiṣẹ́ ọṣẹ lẹ́bù ọ̀dẹ̀ òṣìṣẹ́ ṣùgbọ́n ní àìsọ́ màmá ẹ sọ bí kó tó dùgbò máa lọ tí wọ́n bá sọ fún mi kò sí jọ́jọ́. Bẹ́ẹ̀ ni wọ́n dì náà ni wọ́n gbọ́dọ̀ lé lérí pé àkọ́kọ́ mi lẹ̀. Ohun tẹ́ ń sọ ni pé ó yẹ kí mọ́mí wọn pè yín kí wọ́n sọ fún yín pé àwọn fẹ́ kíyàwó yín máa bá wọn ṣiṣẹ́ ọṣẹ o. Yes, right. Wọn ò wá sọ fún yín. Ẹ̀yin wá sọ pé kò sáàyè. Mo sì ní ọ̀sáyè kí ìyẹn bá ti sọ fún mi. Òun yẹn ti yàrá pé ojú màmá òun sọ ni wọ́n máa ṣe. Ó sì lọ bẹ̀ ó sì fún wọn lẹ̀. Ọ̀dà ẹ jẹ́ ká tún wo báyà fà ẹ mà sọ ní jẹjọ ẹni pé oyún méjì nìyá rẹ̀ ní kọ́ sẹ́ fún yín. Wọ́n máa ń sọ ní ìsín pé kò má rí bẹ́ẹ̀. Ìlọ́lọ́pàá ìwọ́n rìkọ́dù sílẹ̀ wọ́n rìkọ́dù òun yẹ́ lẹ̀ òun yẹ́ wà lọ́dọ̀ mi. Kí ni ìyá wọn sọ fún yín? Nígbà tá a bá nílò àti ẹ̀bá fẹ́ ká nílò àbá pé òun yẹ́ fún yín. Ó sì gbọ́dọ̀ fi lọ sí ẹ̀rù. Ọ̀dà ní ìsìn àfà lórí àwọn ọmọ ìgbésẹ̀ wo lẹ́yìn máa ń gbé lórí àwọn ọmọ wọn lè fìnánsì àwọn ọmọ níjọba ti kúrò ní wọn ni wọn pè yín kóòtù ẹ lọ ẹgbẹ́ sí lóòótọ́ ni. Lóòótọ́ ni ọlọ́. Ọ̀dà kílẹ̀ ń fa èlé lẹ́ ń fa àwọn ọmọ lóṣooṣù àwọn mẹ́rin. Fún kẹ̀kẹ́ ìní fún kẹ̀kẹ́. Àfà ẹ má jà lọ bí tẹ́ lọ yẹn kò fẹ́ sọ́nà ń bẹ̀ ẹ má bínú o ẹ má gbọ́ kò sí ẹni tó ga ju òfin lọ. Sẹ́ni ní Áfíríkà tá a wà yìí ìjọba ló ní ọmọ o. Ẹ má tún wá gbọ́ ẹ mọ̀ pé iná sì máa rìtáyà àfà ẹ máa rìtáyà o ṣé ẹ mọ̀ pé ọwọ́ àwọn ọmọ yìí náà lẹ́ rìtáyà sí. Tí kú ọ̀bá ẹ má gbọ́ àfà ẹ má gbọ́ àwọn mélòó ló ń wọ́dọ̀ yín inú àwọn mẹ́rẹ̀ẹ̀rin. Ọ̀dà ẹyọ kan yẹn tó bá wá èló lẹ̀ ń fún. Owó oúnjẹ lẹ̀ máa ń fún. Àfà àwọn yòókù wa ń kọ́sẹ́ mọ̀ pé ọmọ là máa ń sọ̀rọ̀ rẹ̀ yá àfà. Ọ̀dà ní àfà ohun tẹ́ ẹ̀ ń sọ fún mi sì ni wípé
nítorí pé ìyá sẹ́yìn sì ẹ wá ń yọ ọ̀rọ̀ ìyá lára àwọn ọmọ. Àfà ṣe mọ̀ pé tí àwọn ọmọ yẹn bá lọ tàrètàrè tó bá lọ làlùyọ lọ́la báwo lẹ rò pé yóò rí náà fà. Ẹni kiri ẹ jèrè àwọn ọmọ tẹ ẹ tọ́. Àfà tẹ ẹ bá tó àwọn ọmọ yẹn ẹ tí wà ókè o. Àfà ṣé mọ̀ pé ẹ máa gbọ́ ṣé mọ̀ pé ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà ló ń gbọ́ yín báyìí. Gbogbo tá à ń sọ yìí ó sì ń lákọọ́lẹ̀ o. Kó máa tó wọn lọ. Kájọ kojú ní kojúkojú níbi tí mo ti lọ pa ọkọ ẹ̀ àti ẹni tí mo sọ fún ọmọ ajé kájọ ọdẹ rẹ̀ kí ni wàá mú wọn lọ ibi tí wọ́n ti lọ lọ́wọ́ ẹ̀sà ògùn sí ni kí ni wàá mú ìṣẹ́wé mú ọdẹ rẹ̀ àti yẹ. Ẹ̀yin àti yá ẹ̀. Àti yẹ èyí tí wọ́n rí èmi kí ni kéré mi fámìlì wa pè fámìlì tèmi pé olóògùn wọn tí wọ́n kọ́ pa èmi. Àfà ṣé mọ̀ yí pé ẹ mọ̀ pé ẹ bá gbọ́ àfà ṣé mọ̀ yí pé ẹ̀yin kéwú a sì rí gẹ́gẹ́ bí èèyàn Ọlọ́run tẹ́ ń ṣe wáàsí fún àwa tá a kéwú. Ẹ máa gbọ́ ìjẹ́ tí àwa tá a kéwú tá bá kọ́rù kéèsì wá sọ́dọ̀ yín tó bá ní àtọ́jú àwọn ọmọ wa kí lẹ sọ. Àmọ̀bá ti sọ tí ọba jẹ́ bí àwọn ti pa tí wọ́n yí wá wọ́n lè bí tí wọ́n yí wá wọ́n lè bí wá ni. Ọ̀dà àfà sáwọn ọmọ lọ́sẹ̀ yìí ni àbí ìyá wọn lọ́sẹ̀ yìí. Mo ń ìyá wọn lọ́sẹ̀ mi àti ìyá wọn. Sọ wá yẹ ká máa yọ ọ̀rọ̀ ìyá lára àwọn ọmọ tí wọ́n bí fún wa. Màá tọ́jú àwọn ọmọ mi, màá tọ́jú wọn. Nígbà wo lẹ tọ́jú àwọn ọmọ yìí? Ọmọ tó wá gún ìyè kẹ̀kẹ́ ká máa gbàdúrà máa máa fún ká máa padà sọ́dọ̀ ya wọn. Àfà lálẹ́ yìí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ tó dáa. Ìjẹ́ gbà láti máa tọ́jú àwọn ọmọ yìí ẹ rántí àti sùn yín o. Nígbà ẹ máa gbọ́ nígbà tí kò bá ní sí agbára fẹ́yìn náà mọ́ ikú ò ní pa yín báyìí kò sì ní pàyà wọn náà kò ní pa àwọn ọmọ yẹn báyìí. Ṣé mọ̀ yí pé ẹ padà rìtáyà tí ẹ ní lè ṣe nǹkan kan mọ́ tó jẹ́ kí báńkọ́ nílẹ̀ máa jókòó sí. Àwọn ọmọ yìí ní àwa kù bóò lẹ́rù pé yóò ṣe rí nígbà tó bá yá. Gbogbo àwọn ọmọ tèmi wọ̀ ẹ̀wọ̀n ìlú àwọn ọmọ ìlú ìlú wa ṣe ìlú ìlú bàbá wọn ṣe. Ọ̀dà ẹ̀dùn mẹ́ madam. Ṣé ẹ gbọ́ ohun tí ọkọ yín sọ? Mo gbọ́ ohun tí ń wí. Kí lẹ fẹ́ sọ sọ̀rọ̀ tí ọkọ yín sọ yìí ẹ má bú wọn torí ọkọ yín ni ẹjọ́ lára yín lágbọ̀n ni o. Báwo la ti fẹ́ ṣe é tí a fi lè forí ìkòkò sọ́dún òun rọ̀ tó wà lẹ́yìn torí àwọn ọmọ yín erin méjì ló ń jà yìí o. Koríko ọbẹ̀ ẹ mọ̀ bí ó ṣe rí ni àwọn wo ni koríko àwọn ọmọ yẹn ni kí lójú òwòye yín màmá. Òun ni ọ̀sán làákàyè ẹ̀ tí mo ti ń ṣe bábá fi làákàyè tí mo ti ń ṣe nípa àwọn ọmọ ìyẹn ṣe ọmọ tó yẹ kó tàpálù ara àwọn ọmọ tó yẹ kó káràmásìkì mọ́ ni ṣùgbọ́n torí kó lè da ilé mi náà ní wá sí ẹni tí ń pariwo ẹ̀ sí torí kó lè da ní wá sí tí ọba tí mo fi àjẹ níyọlé ìyá yìí máa wà bá bá sì bú fún mi yóò bá ta fún yé gbogbo ẹ̀ fún mi ní ìṣe èmi náà jẹ́ǹdẹ̀ ẹni ajẹ́mọ̀ mi ẹ̀jẹ̀ náà jẹ́ǹdẹ̀ ìyá yìí ń wá kó lè da fún nítorí èèyàn ọ̀la fọ́rọ̀ àwa méjèèjì ni ṣùgbọ́n wọn ò wá fẹ́ bẹ́ẹ̀ ní fi ń lé ń pe ọkọ èyí tó àti kí òun jẹ́ kí mọ́mì tó bí òun gẹ́gẹ́ kọ́ jáde láyé ní fi ń lé pẹ̀ sí káàkiri kò mọ́ ń jẹ́ fáwọn ọmọ èsì mú pàṣẹ fún wọn èsì mú kárọ̀ fún wọn táwọn ọmọ bá lọ sí sùn ní tó bá wà lọ́wọ́ ẹ̀mí òmù wá. Ọ̀dà àtìgbàrí tí wọ́n ń lè pàṣẹ káàkiri. àfa ẹ̀kọ́ ní rédíò yín yẹn kò sí ẹ̀tọ́ tó yẹ kó tẹ̀lé sílẹ̀ kò tẹ̀lé ohun tó gbé lọ́wọ́ rá. Ọ̀dà ẹ ṣeun. àwọn tí wọ́n sì jẹ́ àwọn tó jẹ́ máàmù lẹ́gbẹ̀ẹ́ ó rí ju gbogbo wọn ti ṣe nígbà wọn sọ tó sún wọn làwọn máàmù yìí pé táwọn máa ṣe ọjọ́ tàwọn mọ́ nítorí pé kí ni kò sí làákàyè tí táwọn ti ṣe. Ọ̀dà ẹ ṣeun. Àfà ṣe ti gbọ́ ohun tí ìyàwó yín sọ ìyàwó yín ni o
àfà ẹ máa gbọ́ àwọn ni ẹjọ́ lára yín lágàn ni mo fẹ́ kẹ́ padà wálé àfà.